nǹkan tó kó máa dálẹ̀ agbára okó gan ò ní lè kà ojú abẹ́ pàṣípààrọ̀ okó bọ́ sí bí báyìí bò wá náà kí ni problem ẹ̀ náà kí ni problem ẹ̀ náà ẹ̀sìn tí wà àti Pamela jọ fira yín ṣe is it not enough? Why are you so pained? I mean, ṣé midlife crisis ní ká pélé iná ṣé rí àwọn nǹkan kan wá èmi ò lè ṣe o èmi àti èèyàn ò lè máa dú ọkùnrin o kàkà bẹ́ẹ̀ máa fi ilẹ̀ fún ẹ. If it comes to a situation whereby a man has to pick between me and somebody, I will leave you for that person. Èmi ò lè máa báyàn kọjà òun tún sọ oníwọ̀ ni legal wife marriage certificate ẹ̀dá. Let me tell you, wọ́n rí ẹ bẹ́ẹ̀ ìwọ dẹ̀rẹ̀ ìwọ ló market ara ẹ bẹ́ẹ̀ lórí social media yẹn ṣe ló máa bọ nǹkan tó fún ẹ pínpín òun ló ń pè midlife crisis ò tó bá mọ̀ àgbàlagbà tó ń ṣe bí ọmọdé ṣe understand ṣe pé insecurity ni. Act your age, dress your age, talk your age, behave your age. Wàá wá wọ kíní yẹn pípípí báyìí ni ó máa wá yọ gbogbo ṣèpò bò ẹ jáde gbogbo ṣèpò díẹ̀ gbogbo yẹn ló máa wá kó sókè báyìí. Aṣọ dẹ̀ ló ń bo ìyá ara tó bá tú gbogbo ẹ̀ lẹ́ báyìí kàn fa pátá yọ kàn fa bra yọ báyìí gbogbo ẹ̀ máa dàrú ni. Wọ́n wá ń jẹ́ wọ́n ń jú ẹ̀lẹ̀ wọ́n ń jẹ́ wọ́n ń jú ẹ̀lẹ̀. Ẹ máa rò pé àwa ta máa ń sọ̀sọ̀ kú sọ yìí irú èmi báyìí ẹ máa rò pé ọmọ burúkú ni mí but ṣe rí àwọn tó ń ṣe bíi pé kinní yẹn ẹ hànà ni wọ́n tó bá kẹjọ́ wá sọ́dọ̀ ojú abẹ kẹ tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ àti dó ọkọ wọn gbàm afẹ́bàyín sẹ́tù ọkọ ọlọ́kọ lẹ̀ ń dó kí ló dé no má tiẹ̀ tó sí ṣé gbogbo ẹ̀ ní kẹ́ ẹ gbà ni. You don't know what they call boundaries. Ṣé gbogbo ẹ̀ ní kẹ́ ẹ gbà ni nǹkan tó bá ti yẹ kó máa jó lọ́nà kó máa jùdí kó máa waṣọ tó wà provocating ó ní nǹkan tó ń wá wàá ṣẹ̀sìn last ni. That is just mo máa sọ kíní ọ̀gbìn ẹ má fẹ́ anybody online. I have my reason for saying that. Ọkùnrin online ó ti rí ẹ bẹ́ẹ̀ ó ti rí ẹ pé eléyìí the way you talk wọ́n máa mọ̀ pé ìyàwó kò ń jẹ eléyìí o kó tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n ti gba pátá ń di ẹ̀ because they can sweet talk you. Àwọn ọkùnrin tó wà online they can sweet talk you tó bá yẹ pé star ló fẹ́ wọ́n á ra star fún ẹ wọ́n á ra lion fún yín gbogbo ẹ̀yin tẹ́ wà lórí TikTok gbogbo nǹkan tó fẹ́ náà wá ṣe fún ẹ wáyé torí pé wọ́n fẹ́ jẹ́ ń bẹ̀ pé ọmọdé yìí jẹ́ kí n fọwọ́ kọ́wọ́ bá ẹ̀ náà. And the way you used to portray yourself wípé you are dick starved. Wà wá wọṣọ ọmọ kékeré wà wá fún gbogbo ẹ̀ wà wá máa wojú òbò ẹ̀ báyìí wọ́n máa sọ pé kí ló dé lágbàlagbà àwọn ìwà kọ̀ọ̀kan wà tó jẹ́ pé is uncalled for. Àwọn ló ń ṣe fún sóbìnrin ló ń fún òbò fún ni àbọ̀kùnrin àwọn ọkùnrin ní náà àwọn ọkùnrin ló máa ti gbogbo ẹ̀ tó máa fa gbogbo ẹ̀ táwọn máa wò pé àwọn máa sọ pé oh you are sexy you are very pretty you are ṣe kíní kan lẹ́yìn kan gba pátán díẹ̀ wọ́n máa fi ẹ̀ṣẹ̀ sí ni náà. Èmi ò bá sọ pé since you are ibi tí èèyàn máa sọ pé ó dàárọ̀ èèyàn ò tún kí wọ́n pé ẹ̀ka alẹ́ ń bẹ̀ náà. Ìwà àti Pamela ẹ ti ṣẹ̀sìn round 1 ẹ tún bá kóra yín wá ṣẹ̀sìn round 2 torí ọkùnrin ṣebí ojú abẹ ṣebó sọ pé o tún ti mú oníbọ̀ṣe pélé bá ṣe bọ́ọ̀lẹ̀ o tún ti gbé mi ó easy fún ẹ láti ṣe pàṣípààrọ̀ oko kí ló dé tó tún ṣì ń jà pẹ̀lú ọkọ Pamela ó ṣe fìyẹn lẹ̀ tí Pamela ọ̀gán bá ju sọ́ọ̀bù má ṣe bẹ́ẹ̀ ni pé o rí nǹkan téèyàn fi lè win àwọn fight kọ̀ọ̀kan nìyẹn wàá bí ebẹ̀ ni pé ó ti kò exist rè Ọlọ́run ló mọ ibi tó tẹ̀ ti máa mú wọn kò gún pẹ́ lọ́wọ́ ẹ̀ mo mọ̀ pé lè tó lọ sáré mú sìn báyìí torí pé o fẹ́ fi pẹ́pẹ́ dẹ̀ mu àwọn ọmọ ọkọ Pamela yẹn ni ìyẹn náà àtúnṣe ẹ́ yàmàyàmá ọlọ ṣe rí kò dáa kóbìnrin wà insecure I swear ó bẹ́tà kó kúkú ṣe kí ni kó kúkú single
ju káwọn ọkùnrin yìí kọ́ máa fẹ́ ṣe pick and drop ó wá sọ̀rọ̀ ẹ di Uber anywhere ni ẹ ti ro epo sí ó yá ọdíá ni what is your problem? ó dẹ̀ fi lé Pamela lẹ̀ ó ṣáà ti ó ti ṣẹ̀sìn lọ́dọ̀ ọkọ ẹ̀ ó ti dó ẹ gbogbo nǹkan tí máa yẹn sọ fún ẹ nígbà tó ń dó ẹ nípa ìyàwó ilé ẹ̀ wo nǹkan tó ń pè ní pillow talk gbogbo nǹkan tí Chukwuma àbí Chukwudi àbí whatever his name tó sọ fún ẹ nípa Pamela torí pé ó fẹ́ dóbò ni ìgbà tó dóbò tán kí ló ṣe fún ẹ ó bójú ẹ jẹ bó ṣe sọ fún ẹ náà ló ṣe máa lọ sọ fún Pamela pé nǹkan báyìí lẹ́jọ́ sọ tó jẹ́ kí n sọ kíní kan fún ẹ àṣírí ẹ náà wà lọ́wọ́ Pamela àṣírí Pamela náà wà lọ́wọ́ ẹ kí ló dé torí pé ẹ ti ṣe kíni ẹ ti cross fork torí sometimes ó kó yẹn òwò ọ̀tí ẹ ó gbọ́dọ̀ mọ nǹkan tó ń ṣe o dídò gan da sometimes tó tó yẹ pé ó dá sùn lóru ọjọ́ yẹn mọ́jú ni tó lo kíní vibrator ẹ ojú ẹ ò ní máa rí ibi tó ń rí yìí náà you will be able to boldly stand up and talk gbọ́ torí pé jàgbà náà ni ó pin kiri títí tó tún pin fọmọ Ìgbò ní ẹ̀sìn bá sọ wọ́n gbà kan lọ́kọ́ ẹ̀yin dẹ̀ rèé gbogbo ejò jíjẹ ní ojú abẹ ó dẹ̀ sí mi bọ̀bọ́ yẹn ò lè wò tó bá tún ó kúkú wẹ̀ náà ẹ̀yin kúkú ni ó kúkú lè padà wá kó wá sọ pé ó fẹ́ pẹ́pẹ́ Pamela kó tún dó ẹ á tún fi ẹ̀ṣẹ̀ sí náà ni because bó ṣe wà yẹn something is just wrong with you you cannot come to the or fathom the idea that Pamela gba bọ̀bọ́ ìpadà bẹ́ẹ̀ ni beauty alone is not enough kò yí ẹ pé Pamela gbọ́kọ ọkùnrin lọ́wọ́ so kí ni pain yẹn ló ń jẹ́ kó máa ṣe bí wèrè káàkiri but one thing about a man you cannot keep a man that doesn't want to be kept ibi tó gbà wá náà ló máa gbà lọ one thing about ọkùnrin nìyẹn táwọn obìnrin ò kì í understand nǹkan tó ṣe fún wọn ní pàṣán tá a fi nà yálé bẹ lájà fún yàwó ṣebí bó ṣe nà yálé ẹ̀ lọ́rẹ́ tó wá dó ẹ tó pillow talk ẹ tó sweet talk ẹ tó dó ẹ at the end of the day kí ló ṣẹlẹ̀ ó padà sọ́dọ̀ ìyàwó ẹ̀ ni that's one thing about married men ọkàn fẹ́ wá dóbò ni I will leave my wife ṣebí nǹkan tó sọ fún ẹ nìyẹn ṣó gbàpá fìyàwó ẹ̀ lẹ̀ wọn ò fìyàwó wọn lẹ̀ irọ́ ni kíyàwó wọn jẹ́ àjẹ́ hánhán tó burú jù nílé ayé wọn ò ní fi rílẹ̀ torí tiẹ̀ that is just it ojú abẹ́ move on move on you coming back is still showing that you are in pain and bó ṣe wà yẹn you are desperate anything bó ṣe wà kí bọ̀bọ̀ yẹn padà wá síwájú ẹ̀ sí wàá sì dó torí pé o fẹ́ show Pamela pé kìíní no ó kàn ń fi rẹ̀ wọ́lẹ̀ ni even replying Pamela talking about Pamela wọ́n fi rẹ̀ ṣẹ̀sín mọ́ ni oko ti pa yín pọ̀ so kò sí nǹkan tó lè sọ it's coming from a place of bitterness torí pé okó yẹn ò já mọ́ ẹ lọ́wọ́ at the end of the day Pamela still win at the end of the day Pamela ṣe kí ni ó ṣì win because ọ̀dọ̀ ẹ̀ lọ́kọ́ padà sí so ó kàn fi òbò ẹ̀ ó fi ṣe sàárà ẹ̀yin obìnrin lórí TikTok yìí lọ́nà bá ti jogún beauty fún yín báyìí ìṣekúṣe lẹ máa ṣe mo máa sọ fún abstain from men that listen to your show bẹ́ẹ̀ ni ọkùnrin tó bá ti lè mọ̀ ẹ́ lórí kinní tó bá toast ẹ máa gbà wo application ṣe wà SK wà mẹ́yìn SK ń kúlé ẹ lórí lójoojúmọ́ mo ti bá ẹ rí client o wọ́n kúlé ẹ lórí lójoojúmọ́ o bọ̀ ó sọ pé ọmọ kékeré ló fẹ́ so SK ó ti sọ pé ọmọ kékeré ẹgbẹ́ ọmọ òun lòun máa ń like tó máa lù ú bí irin ṣe mo bá àwọn alágbẹ̀dẹ bó ṣe máa ń lu irin yẹn tó máa ka tó máa fold ẹ̀ kó máa fold ẹ̀ kó máa squeeze ẹ̀ bó ṣe ń squeeze aṣọ tútù tó ń fún gbẹ nǹkan tó fẹ́ nìyẹn Ọlọ́run ní jẹ́ kó gbàbẹ̀ sọdá níbi tó ti ń rún ẹjọ́ kan ó mọ̀ pé sometimes pẹ̀lú ọjọ́ orí èèyàn tó bá lọ rún ẹrùn kùnrùn nǹkan lè lọ bàjẹ́ mọ́ ẹ lára o àtòkò tẹ ti dó láti kékeré títí tẹ fi dàgbà náà yìí ẹ̀fà náà bẹ́ẹ̀ ni kò dẹ̀ tí ṣe mọ̀ bíyàn ṣe ń dàgbà náà ara náà ti ń sinmi kó ṣáà máa lù ẹ́ bí irin kó máa gbé ẹ gbójú window kó máa rọ ẹ mọ́ concrete
kọ́ máa ṣe orí ẹ̀ mọ́ gànà. Ẹ ṣáà rọra. Ẹgbẹ́ ọmọ mi mo fẹ́ dó. Àwọn ló lè ṣe. Tọkùnrin ò bá lò 24 hours lórí mi, kò lè ṣe. Kí ló dé? How many days gan lọ́lọ́run fi create heaven and earth? Tí o bá ti lò 24 hours, tójú abẹ́ move on. You lost because bọ̀bọ́ yẹn ò já mọ́ ẹ lọ́wọ́. Nǹkan tó dẹ̀ ń dùn ẹ nìyẹn pé pẹ̀lú beauty, pẹ̀lú packaging, pẹ̀lú mo sexy, mo fine, mo ṣe kíní. O kàn waste òbò ẹni. Thank you for your service. I'm just telling you that could make sense. Bẹ́ẹ̀ni, wọ́n kàn fi ẹ́ pa kàn jí ni now. Thank you for your service. You lost. That is just it. Beauty alone is not enough to keep a man. Nothing can keep a man except a man that wants to be kept. That is it. And it's a no-no for somebody that is doing public speaking for you to be caught in an affair with a married man. Could make any sense. That is just it. So, free Pamela. Let her enjoy her gbola in peace. Torí òun ló ní nǹkan ìtẹ́lẹ̀ kó tó lọ jàgbà. O tún wá pọ́n lollipop láǹsì báyìí. You cannot kó má lọ ló ń ṣe. But you will find peace in the name of God. Èmi gan tọrọ àlàáfíà kó bó ẹ kó tẹ̀ ti jẹ́ kó bóun sinmi náà. Jọ̀ọ́ mo tún bẹ́ẹ̀ ni. Jẹ́ kó sinmi. Wọ́n ṣe yọ okó kan tó ń bẹ̀ ni. O tún sáré gbókó míì sí. O tún sì ń jà lórí okó tó ti lọ. Kí ló dé? Ṣé o fẹ́ dó méjèèjì papọ̀ ni? Like, òótọ́ dẹ̀ ni, if you think about it. Ṣé o fẹ́ yẹ kí ọmọ Chukwudi àti bàbá Ṣàjà tó ṣẹ̀dẹ̀ káwọn méjèèjì kí ibò at the same time? Why are you fighting over a corner that has left you? Ẹ̀yin girls yìí ẹ̀ ní class ọlọ́run. Steez máa fi pa ẹ́. You will see that. Ó ti lọ, go and keep your trash. Nǹkan tẹ́mi ẹ̀ sọ fún ẹ nìyẹn. My ex are trash. Go and keep your trash. Mama bẹ́ẹ̀ jà torí ọkùnrin tí mo ti fi sílẹ̀. Just imagine. I cannot bring myself that down. When you are gone, you are gone. You are never coming back. Kò dẹ̀ sí ṣéèdì tíyàwó ẹ̀ lè throw mí ní rí. Mani, you are looking for my attention. Wọ́n ní mo sọ pé you lost because ìwọ lórókó olóko ń bẹ̀ tó lọ dó. Bẹ́ẹ̀ ni. So nǹkan tójú ẹ̀ bá ti rí, kó ṣe kí ni? Ó fara mọ́.